Africa Content TV. Kábíyèsí ọba tí fọba jẹ ọba lánàá ọba lónìí ọba níwòyí ọ̀la olùlọ́bọ ọjọ́ olùlọ́bọ oṣù olùlọ́bọ ọdún olùlọ́ba lónìí olùlọ́ba lọ́la ọlọ́mọ nípa ìlà kọ́ kí ẹja ṣe kábíyèsí máa yẹ kó bá yára bí. Kábíyèsí ọba tí bẹ láyé kábíyèsí ọba tí bẹ lọ́run oní tí wọ́n jẹ Olódùmarè ọba tó ní ńlá ọba tó bá yìí ó fi ayé ó fi ṣàkóso ìtìsẹ̀ torí bá yóò bá ó fi ọ̀run ó fi ṣe bùgbé nítorí pọ́nù ọ̀gbá ọba tí dájọ́tẹ́ ní kò ní tó dání ọba tí fi ọba rẹ̀ tí kòkó bá ó jẹ tí n bá pẹ́ á tí ó kọ́ sí Olódùmarè jẹ́ ọba pani amúni ayini atini agẹni agbani agbẹni anani afúni ajini amani amọ̀tọ̀sọ̀ni ọba tí pani ọba tó ní ọba tí fúnni ọba tó lè jí ọba tó lè pa ọba tí pàṣẹ ẹsẹ̀nìkan ní yí padà. Kábíyèsí ọba náà là kọ́ pé tábà ti dá àfẹ́ bàbá mi ọba olú ọba pè kó mi sọ̀tà lórí ìfẹ́ tó ń pa ìmọ̀tò lọ́ba wípé láàrin epo wà ọba ni wá ní ibi ọlọ́run ọba dá wa sí. Aláṣẹ́lẹ́rí òrìṣà is the Imperial Majesty, the national paramount ruler of Iwoland. Kábíyèsí ọba aláṣẹ ọba Adéwálé Àkànbí ẹ̀dá ṣe kábíyèsí kọ́kọ́. Mo máa ń fi orúkọ ọba tó pè ní lọ́ba mo fi ń bí sípò ọba ọba tó jọba tó pè ní sáwùjọ ọba tẹ̀ ń sojú fún tẹ̀ fi ń jọba ọba wọn ni mo fi ń bí ni mo fi ń kì yín bàbá kábíyèsí o ẹ káàbọ̀ à ń kí bàbá wa bàbá mi Olúbàdàn ẹlẹ́ẹ̀kejìlélógójì tilẹ̀ ti Ìbàdàn ọba sínétọ̀ Lẹ́kan Balógun tí mo dárúkọ yín tọ̀wọ̀tọ̀wọ̀ mò ń ṣe kábíyèsí bọ́ba láàfin mo wá ń fi orúkọ ọba tó ṣe é lọ́ba fi ń kì í káwọ̀ sáàfin ọba aláṣẹ́lú ìṣà kábíyèsí lẹ́yìn tí wò. Ẹni lọ́ba ti pè lọ́ba òun náà lọ́ba ẹni tí ọba ò bá pè lọ́ba ò lè jọba ojú Olódùmarè lẹ́ ń ṣe aṣojú Olódùmarè lẹ́yìn ẹ̀tẹ̀lẹ̀ ìdìrẹ̀jìnà. Kábíyèsí èèyàn tí ó sọ̀rọ̀ ẹlẹ́ Yorùbá onítọ̀hún ọ̀dà ọ̀bàdàn ṣẹlẹ́kọ́ tí ọ̀bá dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ níye yóò dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ lọ́lá yóò dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ nípò yóò dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ lásà yóò dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ lówó yóò dákọ̀ rẹ̀ torí ipa akọ̀ lápapọ̀jú tó ti jẹ tí ọ̀bá wá dákọ̀ ọ̀bàdàn torí ọlá torí ipò torí oyè torí owó torí ọlá tó náà àjọ ọlọ́lá pẹ̀lú lágbára wa yóò wá dákọ̀ ọ̀bàdàn torí ilé kan Balógun tí í ṣe Olúbàdàn ti Ìbàdàn. Ẹjẹ́ ṣe kábíyèsí fún wa láàfin mo sọ wa nínú ẹgbẹ̀je mo jò sọ wa nínú ẹgbẹ̀fà àwọn ọba fi ìlọba pa kárí yìí pẹ́ o kárí yìí pẹ́ Olúbàdàn kábíyèsí bá wà kárí yìí pẹ́ ẹjẹ́ ṣe kábíyèsí ẹjẹ́ ṣe kábíyèsí dáadáa. Olubadan of Ibadan land, the paramount ruler of Ibadan land,
bàbá mi mò ń kí yín káàbọ̀ sílé yín tí tá a bá sọ ká ẹja ni yọ̀ọ́ dàbí bàbá ẹja yìí ẹjẹ yọnu ìwàsó ẹ̀jẹ̀ ó ní ilé lẹ́wà kábíyèsí Olúbàdàn o ilé lẹ́wà bàbá mi mò kí yín o ẹ ṣáà yìí náà pẹ́ ẹ̀sùn bọ́ ìjọkọ̀ pẹ́pẹ́pẹ́. Wọ́n á fọ́ yín kí màmá mi olórí màmá ẹ̀kú sẹ́ẹ̀fì o ẹ̀pẹ̀ lọ́la ẹ̀pọ̀ lọ́la ẹ̀sì pẹ̀lú fò. Láì nílò ọ̀nà pẹ̀lú ẹ̀gá lọ síbi ṣíṣe àdúrà ìbẹ̀rẹ̀. Màá bàbá mi kábíyèsí tí wọ́n bá ṣe àdúrà bẹ̀rẹ̀. Bàbá mi tí mo dá ọkọ̀ tọ̀tọ̀wọ̀. Bàbá mi kábíyèsí olókùrò ẹ̀ka ṣe kábíyèsí o ẹ̀ka ṣe kábíyèsí dáadáa bàbá mi ló wà ṣàlàbẹ̀ kábíyèsí o tẹ̀pẹ́ o. Adé ọpẹ́ fún Ọlọ́run lẹ́dà wa Ọlọ́run bá tí ó ṣe pé olólágbára lórí gbogbo nǹkan Ọlọ́run bá tó ṣe pé òun ni ọba lórí gbogbo ẹni tí wọ́n pátá Ọlọ́run á fẹ́ kábíyèsí. Bákan náà kí bàbá wa Olúwo ti ilẹ̀ Ìwó kú àlejò bàbá wa Olúbàdàn lẹ́yìn bí wá sí bàbá Olúbàdàn wá sí ibà Ọlọ́run ní jẹ́ kí bàbá wa Olúwo wọ́n sábà máa mú lórí ẹ̀. Bàbá wa Olúbàdàn náà tí àwọn gbà lálejò náà fún wa ní kábà máa mú lórí ẹ̀. Gbogbo àwọn ọba tí a wá jókòó tí bàbá wa Olúwo bá wọn gbàlejò bàbá wa Olúbàdàn ayọ̀ ní ẹnìkọ̀ọ̀kan wá fi dé sí ayọ̀ ní ẹnìkọ̀ọ̀kan wá náà máa bá dé. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa Olúbàdàn náà tó kọ́ akọ́rin wà pẹ̀lú ògbọ́lọ́ ayọ̀ ní ẹnìkọ̀ọ̀kan yẹn fi dé sí ayọ̀ náà lẹ́bàá ọlá sọ̀rọ̀ láì gbèdé ọlá máa ṣe ọlá kọ́tà ìlà lẹ́yìn sọ́mà lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí dáadáa. Láàrin ìṣẹ́jú díẹ̀ lábẹ́ àṣẹ bàbá mi Olúwo ká ṣe àfihàn bàbá tí wọ́n wà ní kalẹ̀. Ẹ jẹ́ kí n mú láti ọ̀dọ̀ bàbá mi kábíyèsí àwọn orí adé His Royal Majesty bàbá mi kábíyèsí Akire ti Kirele ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bẹ́ẹ̀ ni bàbá mi His Royal Majesty the Olú Ilé Ogbó of Ilé Ogbó Kingdom ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bàbá mi His Royal Majesty Aláwo ti Àwo ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bẹ́ẹ̀ ni bàbá mi kábíyèsí His Royal Majesty Onísàárà ti Fèsù àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bàbá mi kábíyèsí Olú ti Lọ́ta àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bàbá mi His Royal Majesty Ọba bàbá mi Ọlọ́jà àti Àgbérí àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí. Bàbá mi kábíyèsí Olókè Sájì ti Òkè Sájì àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí. Tó fún mọ́ bàbá mi kábíyèsí Olú ti Ilé Ọ̀gọ̀ àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí. Kábíyèsí His Royal Majesty bàbá mi Àdàkọ̀ ti Asá àwọn náà wà bí. Tó fún mọ́ bàbá mi kábíyèsí His Royal Majesty Akílẹ̀ ìlú Akílẹ̀ ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bàbá mi kábíyèsí His Royal Majesty Olókè tí ọba mọ́rọ́ àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí. Mo ti rí bàbá mi Olówó ti Tẹlẹmù ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Bẹ́ẹ̀ ni bàbá mi Agbódówó Forítajé àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí. His Royal Majesty kábíyèsí Olókùrò tí Òkùrò àwọn náà wà bí ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Olókùrò tí Òkùrò Èjìgbò kábíyèsí. Bẹ́ẹ̀ ni bàbá mi His Royal Majesty Òòrì tí Olórí ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. Lápapọ̀ ẹ jẹ́ àṣẹ kábíyèsí fáwọn orí adé wa. Bẹ́ẹ̀ ni àwọn bàbá
tí wọ́n jẹ́ baálẹ̀ wọ́n bẹ́ ń bí àbáníyàmọ̀ ká ní ẹni ní èdè ṣùgbọ́n torí àsìkò àbá ń bẹ́ ń bí baálẹ̀ wa kan bẹ́ ń bí ẹ̀dá ṣe káwọn lè fún ọ. bẹ́ẹ̀ ni àwọn bàbá mi tí wọ́n jẹ́ ìjòyè láàfin kábíyèsí Olúwo wọ́n wà ń bí mo fi orúkọ bàbá mi olóyè kí ló rò bí pé ó sàgbàsẹ̀ mo fi kí wọn ẹ̀dá ṣe káwọn lè fún ọ. bàbá mi àwa ní láàrin wa bí àwọn ọmọ ọba olórí gbogbo ọlọ́mọ ọba pátá nílẹ̀ Òwò bàbá ìfẹ́ ọba Mùsùlùmù Adébáyọ̀ Apolúsọdún ọlúbìnrin tilẹ̀ Òwò ẹ̀dá ti dà sáàkì o